bá kí àwọn tí wọ́n wù wá ìyá wa. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ gbogbo ilé o, gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò mí ní tilé tó kó mo kí yín o. Yes ma. Èmi ọmọ yín náà ni o, ìyálóde ìsìnkú Atáyésí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Ọkàn yín ò balẹ̀ o, nẹ́ẹ̀rì ló o. Ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, ẹsẹ̀ yín ò ní rọ́ o. Ẹ ní bọ́wọ́ ayé o. Ayé ò ní náà ká wá mi tí ẹ̀ sí yín o. Ẹ ní rògbà ń kọ́ bu o, ọmọ yín ò ní rògùn wàhálà o. Yóò rí bẹ́ẹ̀ yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o, ojúmọ́ o. N tá a bá wá náà ni pé ìyàtọ̀ tó wà nù orí bíbọ sí gbogbo ẹ̀ ló ṣe lè bọrí, sí gbogbo àwọn tó ń bọrí náà ni wọ́n ṣe ń rí ìyípadà àti bó la ṣe ṣe fàájé eléyìí tí ẹ kó síwájú yìí tí ọ̀nà yóò fi là tí torí wọ́n ní orí làbà bọ àbáfò sálẹ̀ so afẹ́kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ náà sì fẹ́ wá àwọn tí ó bá wọn bọrí lọ́kàn ń bọ́ sọ́wọ́ àwọn alágbèédá àwọn onírọ́ so afẹ́kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ló já wá sọ́dọ̀ yín. Ọkàn yín ọba lẹ o, ẹ̀rà àlùfà ẹ̀sẹ̀ wọn lóòtú ìyàtọ̀ wà ń bẹ ẹnu orí bíbọ àti ajé, ìyàtọ̀ wà ń bẹ ṣùgbọ́n pé ẹnìkan ló lè bọ orí kò sẹ́ni tí ò lórí. Ògùn ló ní ọjọ́ kan pọ́njú, orí lọ́lọ́jọ́ gbogbo, orí wa mọ́ fìyà jẹ wá o, ẹ̀dá wa mọ́ fìyà jẹ wá, orí wo bire gbémi dé, ẹsẹ̀ wo bire sìnírè, kí n lọ́lá kí n níre gbogbo. Àyìn ajé ògbúlùsọ oníṣọ́ọ̀bù ìjà nàmọ́nà yìí mọ́fọ́rẹ́ rẹ̀ nà wá o. Ẹ̀dá àkùn ẹ̀wà bá wa ṣe ilẹ̀ mọ́ lónìí àjíire o. Tí èèyàn bá fẹ́ mọ irú òòṣà tí òun lè máa bọ tígbé ayé òun fi lè rọrùn, èèyàn lọ sí ilé aláwo ẹ́ẹ̀dínlógún ni wọ́n ń pe irú òòṣà báyìí. Àwọn olóòṣà ń pè ní òòṣà, ẹni tí òye yóò pè ní ifá, àpèpọ̀ rẹ̀ náà ní ifá dídá, pé mo fẹ́ dáfá ẹ bá mi dáfá, àwa jí àdàfá téèyàn bá fún wa lóko rẹ̀ lóko ìyá rẹ̀, fún ọlọ́pàá sọ̀rọ̀ dayẹ lẹ́rìí ìgbà tó rí ẹni tí ò sùn sí. Ìbá kọ́lá ìbá ṣẹ̀dá ìbọ̀ gẹ́gẹ́ tó gbélé ayé lọ́wọ́ bàbá tó lọ sí. Àbá níbèrè fún lágbájá ọmọ lágbájá, ìrìn àjò rẹ̀ báyìí ẹ̀ làhàn wá, làhàn mi báyìí ni bàtà tẹ́lọ́sù fẹ̀ pé a fi ṣe àpèjúwe. Ó ti yé mi. Òtú aládá yìí lọ́dọ̀ babaláwo wọ́n pè ní ọ̀sá ẹlẹ́yẹ. Tí a bá dá fátá dá yìí fún yàn tó ṣe pọ́ńtẹ̀ pé wà pé kábò ń dá fáyì ìrosùn tẹ̀lé Ògúndá pẹran tó fi yírosùn lẹ́nu rẹ̀ sí ọ̀tán bọ̀rọ̀bọ̀rọ̀. Á sọ fẹ́ lẹ́yìn pé òun àti ta ni wọ́n jọ ń fa nǹkan báwọn ayé ti lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀. Tó bá sọ tó bá rántí tí ọba rántí á sọ fún pé bẹ́ẹ̀ ló ti tọ́jú ara rẹ̀, ó lè tútù àwọn àgbàlagbà, ó sì gbogbo ààrẹ pé wọ́n fà rẹ̀ dé léyìí mọ́lẹ̀. Tàbá wá bá ṣe gbogbo àwọn nǹkan yìí tán, àìdàbẹ lókè òkun àìdàbẹ Nàìjíríà ó wá kọ̀ wá, á rìkọ́ọ̀dù bá a ṣe bá rúbọ, á rìkọ́ọ̀dù bá a ṣe ṣe tó lórí pé a ṣe nǹkan yìí, atẹ́gùn rẹ̀ sì gbọ́dọ̀ fẹ́ sí, ó gbọ́dọ̀ mọ̀ pé inú tí wọ́n bò ń ṣe ara tù ìnífà dídáfidá. Wọ́n wá lè sọ fún yín pé tó bá ṣe nǹkan yìí tán yóò bọ́rí rẹ̀. Ní tí wọ́n pè nílé orí ní fún ẹni tí ọba sí níbẹ̀ tá a fẹ́ bọ́rí fún ilé orí ní. Téèyàn ọba síbẹ̀ tá a fẹ́ bọ́rí fún yàn ilé orí ní. Èsè ká àwàdà o, èsè pa àgbékalẹ̀ lásán ilé orí nìyí o. Ṣẹ̀dá èèyàn tí wọ́n pè bọ̀ nìyí. Ẹ má bínú pa àbàsírí ayé hàn yín o. Kó wọn jẹ́rìí máa jẹ́ mi. Tá a bá ti gbé kalẹ̀ á sì kalẹ̀ báyìí, á pèsè dòńtéyìn, á bọ́ oríire ó sì gbà. Fáwọn tí wọn ò sí ní Nàìjíríà tàbí wọ́n ti wà gan ọ̀nà wọn jìn. Wọ́n wà ní Èkó lọ́nà wọn jìn tí wọ́n ti wá pé ọ̀nà bá mi bọ́rí. Wọ́n lè pẹ́ fàgbọ́n bọ́. Nọ́mbà ìyálẹ̀ ń wò yìí, nọ́mbà wọn lẹ̀ ń wò yìí o. Téèyàn bá bọ́rí orí èèyàn mọ̀ pé èèyàn débi ọ̀la. Orí bíbọ́ dáa púpọ̀. Báwo ṣẹ̀ tí ọba sọdún oníjọ́ tá a bọ́rí. Ìjọ́ tá a bá bọ́rí ọ̀pápọ̀ mọ́ ìjọ́ tá a bó sàwà. Orí bíbọ ọ̀dá dúró ni torí orí ẹni là ń gbé ìṣẹ̀dá ẹni kọ́mọ́ fìyà jẹ wá. Èèyàn gbọ́dọ̀ mọ́ bọ́rí ní gbogbo ìgbà.
kórì ló lè mọ̀ lànà fún. Tá a bá wá dáfá fún yàn, tá a bá dá òfin alájẹ fún yàn, tẹ́pẹ́ tá a bá ti dáfó òfin alájẹ ní sábà máa dá wọ́n sọ fẹ́lẹ́ pé kọ́ lọ sí ajé. Ajé òkúlùsọ oníṣọ̀gbògì rèé o, ajérè ìgbà ajé kankan rèé. Tí ẹ bá ní kéèyàn sí ajé bí ẹ ṣe é ṣe rèé, omi ń bẹ tí ò tó bá yàn àwọn àpẹẹrẹ ọ̀kan nìyí. Fẹ́ẹ̀ tí ò bá lágbára rí. Ẹni tí ọba lè ṣe níláyì, ìtí níláyì wà fún ni pé tó bá fẹ́ wà lọ́dọ̀ wa pé ajé mi bẹ lọ́dọ̀ yóò sàní èyí tá a gbé kalẹ̀ fún mi. Tẹ́mu bá bọ́ lọ́dọ̀ mi. Táàmù bá bọ́ tó bá yẹ kó lóun fẹ́ gbé lọ àbí kí ó jù báyìí lọ tàbí kó jù lọ díẹ̀. Tó fẹ́ gbé sọ́dọ̀ kọ́ mọ̀ kẹ́ rẹ̀ tí ọmọ kẹ́ tó fẹ́ mọ̀ wò ó tó fẹ́ mọ̀ fọ́ra ajé rẹ̀ láàkájé rẹ̀ ọmọ faránù dédé táàsì fún mi tí ó fi gbé sọ́dọ̀. Ṣùgbọ́n ẹni tó fẹ́ gbé sọ́dọ̀ wa ẹlòmíì náà wà tó ti nílé tọ́lọ̀ ti kò láṣìírí. Tó ń lè fẹ́ gbé ọ̀dọ̀ fún wa. Ó fẹ́ gbé ọ̀dọ̀ òun náà lè ṣe dédé eléyìí. Kìí ṣe pọ́wọ́ rẹ̀ jura wọn lọ. Nígbà tí èèyàn bá ṣẹ́fà tó gbé fà rẹ̀ sọ́dọ̀ ìfẹ́ ẹlòmíì ń bẹ lọ́dọ̀ bàbá wo rẹ̀. Tó bẹ́ẹ̀ bá ṣẹ́fà lọ́dọ̀ tí a ná. Ó lè pọ́hùn ń gbé lọ ẹlòmíì lè yí pé ká gbé sọ́dọ̀ kájọ mọ́ sọdún rẹ̀ papọ̀. Ìgbé ayé rẹ̀ ó sì máa rọrùn. Lẹ́yìn bá ti ń bu ajé ìjẹ nǹkan èèyàn yóò jẹ iye òróró yóò jọ gẹ̀dẹ̀ yóò jẹ kúrú funfun yóò jẹ oyin ògidì láyé ohun tí ọba máa dùn. Ṣé àwọn ìwọ̀ kan tún wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣe mẹ́bà ti ní? Téèyàn bá ti ní ìjọ tó bá ti gbé kalẹ̀ náà lásọ̀rù téwọ̀ rẹ̀ jẹ́ Ifá tá a bá dá ní ọ̀sán ní èèwọ̀ tí ó gbọ́dọ̀ máa jẹ èsì pàjé ní ọ̀sán. Ẹ bá ń pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí fáwọn tí wọ́n ń wò wá. Nọ́mbà mi ní 081 60 98 76 47 081 60 98 76. Bóyá ẹ̀yin ní àmúbọ̀ ọkọ ni àmúbọ̀ aya ni àìta ọjà ni iṣẹ́ ọ̀rọ̀ yóò ti ẹ̀yẹ yín mọ́ ó ti sú yín ẹ ò bóyá kẹsẹ̀ lọ para ẹ mọ́ para yín o wọ́n ní kò sí tí ò látúnṣe ẹ pé ìyá wa yèyé táyéṣe àtayéṣe ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ àwọn náà tún ní ìyálòde fún gbogbo ẹgbẹ́ ìṣègùn nílùú Ọ̀yọ́ olùpàṣẹ kẹmọdọmọ àtìbá ẹ bá ń pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ma. Nọ́mbà mi ní 081 60 98 76 47. Ṣé àwọn èèyàn lè ríṣẹ́ kékeré kan lọ́kàn lè ṣe ká fi káàdì ẹ̀? Ó lè fún wọn torí pé tí ń ṣẹlẹ̀ lásìkò yìí náà ni pé ọwọ́ dí. Bẹ́ẹ̀ni. Àwọn olórílẹ̀-èdè wa wọ́n ti bà Nàìjíríà jẹ́. Kò sẹ́ni tọ́wọ́ rẹ̀ láàmú. Ọwọ́ dí Elédùmarè gbé wa lọ́wọ́ sókè. Màá fún yín ní iṣẹ́ atúwọ̀ kan tẹ́lọ̀ mọ́ lù lálẹ́. Tí ọ̀nà bá dí fún yàn ẹ lọ rèé bá mi wé èpo ọ̀bọ̀ níwọ̀n àtàjọsí 9 fọkùnrin 7 fọ́wọ́ obìnrin ẹ wá gbé sójú ọ̀rẹ́ ẹ̀jọ̀ tẹ́ bá ti jó ẹ̀fọ́sẹ́ kó ẹjọ́ sọ́nà 7 fún obìnrin ẹjọ́ sọ́nà 9 fún ọkùnrin kọ́mọ ìwẹ̀ ní ìjọ kan ẹyọ kan nílé ta wà lálẹ́ níta gbangba ni ó ti wẹ̀ ẹyọ kan ìjọ kan yóò sì mọ sọ kàǹkàn yìí nù ní tàbí kọ́ lọ bò mọ́lẹ̀ lórí àtàn títí tí ó fi lò péjọ 7 fún obìnrin tó bá sọkùnrin atare 9 lẹ́ẹ̀fi jò fún ọjọ́ 9 ni ó fi lò ọ̀nà 9 lẹ́ẹ̀jọ sí jọ́ 9 ni ó fi lò ìta ni ó sì ti máa wẹ̀ ọṣẹ túbọ̀ ni tí a bá nawọ́ síyàn iṣẹ́ àwọn àgbàlagbà ni ẹ lọ rèé ṣe ọ̀nà ọ̀là fún yín lágbára Ọlọ́run. Lẹ́ẹ̀kan ṣe bá ń dákọ yín. Nọ́mbà mi ni 081 60 98 76 47. Orúkọ mi ni Ìyálóde Ìṣègùn Àtayéṣe Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Èmi náà nìyá ẹgbẹ́ ìṣègùn nílùú Ọ̀yọ́ Aláàfin. Ìyá ẹgbẹ́ gbogbo ìṣègùn Ọ̀yọ́ pátá èmi ni. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín mà o ẹ ṣe pọ̀ mọ́.